ẹ má ṣe jẹ́ kó dàrú o ẹ má ṣe jẹ́ kó bàjẹ́ tó bá dàrú kò sí èrè níbẹ̀ tó bá dàgbà sókè oríire mi àti wọ́n ní. ẹ má ṣe jẹ́ kó dàrú o ẹ má ṣe jẹ́ kó bàjẹ́ tó bá dàrú kò sí èrè níbẹ̀ tó bá dàgbà sókè oríire mi àti wọ́n ní. ẹ̀kọ́ tó gbóná ń fẹ́ sùúrù o Apetumodu ẹ jẹ́ abẹ lọ́rùn kó bá wa ṣe. Olóyèdè láti Mogun la mọ̀ lọ́ba wa olóde ò bá kú ojúde rẹ̀ ò lè wú gbẹ́gi. ẹ má ṣe jẹ́ kó dàrú o ẹ má ṣe jẹ́ kó bàjẹ́ tó bá dàrú kò sí èrè níbẹ̀ tó bá dàgbà sókè oríire mi àti wọ́n ní. àgbèrè wùnà kí àṣà wọ̀bọ bí wọ́n ti ń ṣe láyé ń wàárọ̀ ọ̀run àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àjàó àrò irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn mo kí gbogbo ọmọ ìlú Apetumodu pẹ̀kú àmì tí bá mẹ́ sólógbò tí ògbélé mọ́ wọ́n ń pè lẹ́hànà ajá tó rólówó ẹ̀ tí ń gbó wọ́n ń pè ń dègbòlógi bí ò nídìí obìnrin kì í jẹ́ kúmólú ẹkún ní sonígbọ̀wọ́ ẹkún torí bómi ojú bá ti ń bọ́ òde ní tí wọ́n mọ̀ tẹ̀lé 5 and 6 ni wọ́n ọ̀rọ̀ ìlú Apetumodu ló ká mi lára àìlásọ ọlọ́run pa àkátó àpérò lórí ọ̀rọ̀ kábíyèsí Apetumodu ọba ọ̀jọ̀gbọ́n Joseph Olúgbénga Olóyèdé Ọlátìmógún àkọ́kọ́ wọ́n ní pàdé ọ̀tẹ̀ ń lọ lórí Apetu àní wọ́n láwọn ọmọ oyè kan ti ń jáde mo bá ní láì kú ẹ̀kìrì kò sẹ́ni tí yóò fàwọ̀ rẹ̀ rán gbẹ̀dọ̀ eré mọ níwọ̀n aṣaga àwàdà mọ níwọ̀n aṣègbè mo lérè mọdélè yìí tí gbogbo yín ń gbé kiri Apetumodu ń bọ̀ nílé ẹmọ ìkánjú béèyàn tàkìtì tí ó forí sọlẹ̀ ẹ pé mo ní ọba kì í pé méje láàfin kò sáfọbàjẹ́ tí yóò gbìyànjú irú ẹ̀ mo bá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Démọ́lá Jackson Adélékè mo bá promise yín pé wọn ò ní dá sọ̀rọ̀ ọba tìlú wa ìdí ni pé ọba tiwa ò kú bẹ́ẹ̀ ni òkúwò ìjọba jẹ Apetumodu òjìlẹ̀ ìlú ta kò wá ìtọ́ lórí àpèrè ọba torí mo gbọ́ ọ̀rọ̀ ọ̀tẹ̀ táwọn èèyàn kan ń sọ nínú ìwé ìròyìn káàkiri àwọn adàgbàjẹ́ ràúfù baálé ilé tó dilẹ̀ tí í di kọ̀ǹkọ̀sọ̀ àwọn aláìníròònú tí bu ajá lọ́wọ́ kò ní sẹ́ ìjòkú tí fẹsẹ̀ rògbòrò lálùpọ̀n tí wọ́n ń kọrin kówókówó nítorí Apetu bá a láàfẹ́ jọba kọ̀ọ̀kan wọn o ṣùgbọ́n ọ̀tẹ̀ wọn fi dàgbà àbí ọ̀pàdé àgbà lọ́nà onídàdí ẹ jọ̀wọ́ ẹ kọ́ mi lọ́gbọ́n bọ́bá jẹ́ àgọ̀ lọ́ba dàgbà ńkọ́ ṣé bí n tí èèyàn bá ní ni yóò fi tọrẹ èdè ni pé kéèyàn ó tó sọ̀rọ̀ lórí ìlú ẹ̀ àròfẹ́ ló yẹ kóró kì í ṣàròtú ìdí ni pé tẹnitẹni èkìsà lọ́la àtàn ẹni ọ̀tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bọ́ bá dọ̀ wọ́n gógó ilé ẹni láti jèkúté onídodo kálukú abetí ẹ lára kò sí ẹni tí ò ní tiẹ̀ lára bẹ́yẹlé tí wọ́n bá fẹ̀sìn tiẹ̀ hápárá tán yóò mọ̀ wá fi adìẹ ti aṣẹlẹ́yà lóde àdá tí wọ́n ń wọlé ara rẹ̀ ó ní mọ̀ ń bà kọ́ jẹ́ wọ́n mọ̀ wípé bí àdá bá yàkọ̀ tán àdá sì bá wọn gbélé ọ̀gbọ̀nrán gandan mú ibò oore Lapetu ṣe tó débi ọ̀pọ̀ ló gbowó kófíìdì káàkiri orílẹ̀-èdè àgbáyé owó ìrànwọ́ fáwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ ni pàápàá jùlọ àwọn olókoòwò àti iléeṣẹ́ kéréje tí covid ò jẹ́ kí wọ́n lè débi iṣẹ́ àwọn òṣìṣẹ́ tí ọ̀rá yìí rebe iṣẹ́ àwọn tí ń san mọ́gẹ́ẹ̀jì lọ́wọ́ kí covid ó tó dé onílé ìjọsìn tí yóò sanwó níparí oṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn níjọba gbé lónà òun kalẹ̀ fún pọ̀mọ orílẹ̀-èdè yìí ló jàǹfààní ẹ̀ kódà wọ́n tó jàǹfààní irú ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari t'Amẹ́ríkà yàtọ̀ díẹ̀ ni oríṣi lóònù méjì wọ́n gbé kalẹ̀ PPP àti EIDL Paycheck Protection Program àti Economic Injury Disaster Loan rúmọ̀ tó gbàgbóró kan ni pé Apetumodu gba $4.2 million which is billions of naira ẹ̀rú kọ́kọ́ bà èmi ń tèmi pé kábíyèsí wa lè nírú owó bẹ́ẹ̀ lọ́wọ́ kéèyàn má rí lára ẹ̀ then something must be wrong mo bá tẹsẹ̀ bọ ìwádìí òfin tó tó mi ní ṣíṣe ńbẹ̀ mo ti rí àrídájú pé òótọ́ ni pé kábíyèsí gba lóònù
ṣùgbọ́n èyí tí wọ́n bá àwọn èèyàn gbà gan ló di ọ̀ràn sọ́rùn bàbá. kábíyèsí ló bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn process tiwọn. wọ́n bá wọn kan parí fọ́ọ̀mù tiwọn including Pastor Edward Olúwasanmi, ìyẹn ló gba $1.2 million, oní $20,000 sípò rẹ́rẹ́rẹ́, $50,000 olóǹkà, $100,000 àti bẹ́ẹ̀ lọ. gbogbo wọn ni wọ́n sì sọ̀rùn Apetumodu nìkan. wọ́n nítorí orúkọ iléeṣẹ́ rẹ̀ ló wà níbẹ̀. a jẹ́ pé òun ni yóò dá gbogbo owó padà. kì í ṣe pé kábíyèsí ti wá jalè, bẹ́ẹ̀ ni òrùjẹ bètì, torí kò sí nínú ẹ̀jẹ̀ ọba. kí ló dé táyé kì í rí nǹkan dáadáa? ọmọ Látìmọ́gò níwà igbe tó dé ló ní awárí òun. ó fẹ́ràn ìdàgbàsókè ìlú. ọ̀rọ̀ Apetumodu lọ́jà Apetumodu lógún. Apetumodu ọba àlàáfíà, ohun ọ̀mọ̀jàdúrà lọ. bójú tiyín bá fọ́ àwárí pa ọba o. ìdínú tá a fi láwọ̀ ẹrú kan, àwa pẹ̀lú ẹ̀ lájọ ń lọ. ìbá àsùnkún kọ́sọ̀ọ̀sà ojú ọ̀kan àwa à ń dúró dọba onírúurú. Ọlátìmọ́gò àkọ́kọ́, ọba tí kádàrá tọ́jú torí káwọn abínúkú ẹ̀ ó lè ṣiṣẹ́. ẹ gbọ́ wọn lè lọ sáàfin Ọ̀ọ̀ni, mo ní BLLB ní, mo ní bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ẹ̀ṣẹ̀ bọ̀ torí pé mo jẹ́rìí bàbá mi jẹ̀gbẹ̀nẹ̀ bí àti àkàn òtìtì arìnkílẹ̀ omítìtì ọ̀lẹ́wà lówó ayíkítí ogun ìtírí ogun ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì ọ̀jájá tí yóò fìdí ẹ̀yìn ọlọ̀tẹ̀ ganlẹ̀ ṣe bí àtijọ́ wọn lè bá lọ àìtó lè bá padà bọ̀. kábíyèsí ọ̀nìrìṣà wọn ò ní dá sọ̀rọ̀ Apetumodu jíjẹ. mo jẹ́rìí bàbá tí mo ní ọkàn wa balẹ̀, gómìnà ò ní dá sí i. wọ́n lè fẹ́ protest, mo lẹ́yìn lẹ mọ̀fù tọ́sẹ̀ yìí tẹ fẹ́ protest lé lórí torí pé àwa tá a jọ ọmọ ọkọ ìlú Apetumodu, mo ní tá a jójú lówó ọmọ ọkọ, àwa ò sí láàrin ẹ̀yàn ọmọ àlè. a ṣe youth week, gbogbo ẹ̀ ló dùn tí gbọ́ngbọ́n kan sí. ààrí olórí burúkú wọn láàrin wa o, ìdàgbàsókè kan wọn ò mú wọ̀lú wá. àgbàdo sunwọ̀n a sì rọ́mọ lẹ́yìn èsùn. kí ni ìwúlò ara yín jàre? ẹ̀yin táyé yín ọ̀dà, iṣẹ́ yín ọ̀dà, òru lẹ fi ń bojú wọlé, sílẹ̀ ń kọ̀dí síta tọ̀ sílé, ẹ̀ ń gbénú òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀. ìsìnkú yín ò ní nísinmi, ọkàn gbogbo yín ò ní balẹ̀. wọ́n lẹ ládé ààrẹ ilé baba yín sọnù, kò sí nǹkan tó sadé ààrẹ tiwa o. ìlú Apetumodu wà nínú ìfọ̀kànbalẹ̀, àlàáfíà ìlú yàtọ̀, àmọ̀ yàtọ̀. bóyá pé kábíyèsí ò sí ńlé, gbogbo ojúṣe ìlú pátá la ṣe. eégún ọdún tá a wà yìí gan, ó dùn ju gbogbo ọdún egúngún tá a ti ń ṣe lọ. àwọn ọ̀dọ́ ìlú dára tó pọ̀ láti sàmì ayẹyẹ ọ̀dọ́. ẹja béèrè lọ́wọ́ àwọn wèrè tó fẹ́ jẹ ogúnkógún wọ̀nyí, kí ni impact wọn nínú ìlú Apetumodu? ẹni tí yóò bá ṣàgbàkàrà sọnù lọ́wọ́ ọmọdé, ó yẹ kó lè tọ́ oyin sí ẹ̀gbẹ́ àkàrà rẹ̀. Olúgbénga Olóyèdé Látìmọ́gò the first lọ́ba tiwa. ẹ̀pọ̀n àgbò tí ń fìyí ò ní já, ó ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni. Apetumodu ní kó fi ọkàn balẹ̀ pé ẹyẹ ilé Apetumodu ò ní bá onílé jẹ, kó bá onílé mu, kó wá dọjọ́ kan jàngbọ̀n kó dọjọ́ kan àdọ́gbọ́n sí, kẹyẹ ilé wá padà lẹ́yìn àfọ́ni. we love you kábíyèsí, bó sogún ọdún bọ́sọ̀ ọdún oṣù, we are solidly behind you. a so ìlú ró gbọ̀ngbọ̀n. kábíyèsí o, ọba ọ̀jọ̀gbọ́n Joseph Olúgbénga Olóyèdé, bọ́ba ṣe torí èmi àtẹ̀yìn ni gbogbo àwọn wèrè wọ̀nyí ń sáré kiri lé lórí. pẹ́pẹ́yẹ wọn ń lérí lásán ni kò ní kọ, àlàpà lanu kalẹ̀ lásán ni kò gbọ́dọ̀ fọ́hùn, orí àléénú lakọ aláǹgbá ń lé, ìtọ́ wọn ń lérí lásán ni kò ní domi, balùwẹ̀ wọn ń lérí lásán ni kò ní dodo. ẹgbẹgbẹ̀rún ọwọ́ kò lè dí gàgá mọ́ Olódùmarè, bọ́ba ṣe tèmi àtẹ̀yìn ni sẹ́ẹ̀. kábíyèsí ẹnikẹ́ni ìfomi gbóná bọ̀gún, àìfobì ajó òpá bọ̀ọ̀sà, nítorí pé kẹ́ni òkè ṣe rìbìtì sórí ṣóńṣó, ọ̀tá ṣe rìbìtì ó ń gbélé ayé, òòrùn ṣe rìbìtì ó ń gbókè ọ̀run, àbàtà ńlá gbarẹ̀ ẹ̀lẹ̀ gbági oko, ìwèrè pé gbarẹ̀ gbági ọdán, àgbàrá ń lọ lóde kọ̀ yálé. mo nílé ibo nígbé ń lọ, ó nílé lágbo lóni, ọ̀pọ̀lọpọ̀ ìrètí balẹ̀ bí òjò. a kì í gorí obì pè mí, ẹni ọba gorí obì tó pè mí, dàríwò bá ń darí ẹ̀ sọ́run. dàríwò ẹni tí ọ̀tọ́ sọba ní ń perí wa níbi, dàríwò bá ń darí ẹ̀ sọ́run. dàríwò ẹni tó fẹ́ jẹ ogúnkógún ní ń perí wa níbi, dàríwò bá ń darí ẹ̀ sọ́run. dàríwò ara ni mo yá, ara ni mo yá o, èrò ni mo sàn, èrò ni mo sàn, agangaran ní mọ̀run, agangaran ní mọ̀run, ẹyẹ ní mọ̀rẹ̀,
ẹyẹ ní mọ̀rẹ̀ ara ní mọ̀yá orúkọ àpéfá èrò ní mọ̀sán orúkọ àpèsò ọ̀dàrà aganganran ní màrún orúkọ àpèwọ̀ ògún ẹyẹ ní mọ̀rẹ̀ orúkọ àpẹ̀yìn ìyàmọ́ ẹlẹ́yẹ nítorí èyí tí mo sọ bẹ́ẹ̀ nìkan bá dojú ibi kọ mí kó ní tọ̀hún ó fira rẹ̀ di kọ́ fọmọ rẹ̀ di ojú ewúrẹ́ wọn ṣe fọmọ rẹ̀ rúbọ ojú àgùntàn wọn ṣe fi tiẹ̀ sóògùn ìjókòó lè sùn wà tí jẹgba ẹran ojú kan tẹ́ wà náà ní kẹ́ gbà kọlù wọn o àlàáfíà nílùú wà o eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ èèyàn ń fọ̀ bí ènìyàn tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àjàó àró irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn n ó kí dọ̀rọ̀ mi bàkọ̀ ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá ara òde tó bá bá wa dá sí yọ jẹgba òkèlè yìí ti bọ́ sẹ́nu abọ́lárìnwá ó ti wọgbọ́ àwọ̀rá ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ni ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì ò ní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ájú wa ṣe o. Yeah.